àgbààgbà ilẹ̀ Yorùbá ní í ṣe ló ń pọ́n táwa kan dẹ̀ mọ̀ pé ó ń bàjẹ́ ni. Akíndélé Sàbílíù àbíkílẹ̀kọ́ Máyọ̀mí Máyọ̀mí tí kò tán Máyọ̀mí ọ̀tá mi Máyọ̀mí ọ̀tá ò ní yọ̀ yín láṣẹ Olódùmarè. Ọ̀gẹ̀dẹ̀ Yorùbá ń bàjẹ́ àwọn àgbà Yorùbá níṣe ló ń pọ́n àbí Ọláyíwọlá yọ awẹ́kọ̀ ṣùgbọ́n àwa kan mọ̀ wípé kì í ṣe lọ ọ̀gẹ̀dẹ̀ yẹn ń pọ́n ó ń bàjẹ́ ni. Àwa kan mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ yẹn kì í ṣe ló ń pọ́n ó ń bàjẹ́ ni. Since 2019 làwa kan ti rí dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ yìí pé kò yẹ kó wó kò yẹ kó balẹ̀ sórí ọmọ Yorùbá. Bàbá mi Abíọ́dún Gàfárù yọ awẹ́kọ̀ yóò dára fún yín màá gbẹ̀bùn láyé nírọ̀lẹ́ yìí láṣẹ Olódùmarè. Mo retí bàbá mi Azeez Gbadéṣeré sáà tí ẹ bá rántí Sunday Igboho sọ wípé government must provide security to the citizens pé tí wọ́n bá provide security fún wa kí ni Yorùbá sọ wípé àwọn ń lọ fún tí ò bá sí pé wọ́n ń wọlé tọ̀ Yorùbá wọ́n ń pa Yorùbá lọ́tún wọ́n ń pa Yorùbá lọ́sì kò ní sí pé Yorùbá sọ pé àwọn ń lọ àbí bẹ́ẹ̀ kọ́ pé ṣùgbọ́n tí wọn ò bá ti lè provide security for us it is better kó ní kálukú máa pín gàrí ẹ̀ káwa kí kó wá máa ṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Yorùbá wípé kàkà kíkì ní ó ṣàkápọ̀ ẹkùn wọ́n ní kálukú yóò yẹ aṣọ dẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bàbá mi mo gbogbo yín ni mo kí Gbóyèga Àlàbárù fà yóò dára fún yín ọlá ọmọ ọba agbára ìfòkòtò gbogbo yín pápátá ìdí ayé yóò ní fò yín ru I love you too I love you. Yorùbá ló ní kàkà kíkì ní ó ṣàkápọ̀ ẹkùn wọ́n ní kálukú yóò máa ṣe kíni ayé àmọ́ ṣọdẹ títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Now Ọ̀gá DSS sọ wípé it is better if we don't want the Fulani or the terrorists because the Nigeria government refused to name them terrorists. The Nigeria government refused to name the Fulani, Esme, Boko Haram, Meyeti Allah terrorists. The Nigeria government refused to declare them wanted. Àbí bẹ́ẹ̀ kọ́, but wọ́n wá jáde síta ń sì pé it is better kí community kọ̀ọ̀kan kóra wọn jọ. Káwọn máa ṣe security titi wọn láyé ọ̀tọ̀ pé that is only thing tó lè dá pípa àti insecurity in our communities ló lè dá dúró. Bóyá mo ka òyìnbó yẹ bóyá ẹnu bí tó yé mi ń bẹ̀ ni ẹ ṣáà mọ̀ pé nkéwé ẹnu bí tó yé mi ń bẹ̀ tí ọ̀gá DSS sọ síta. That is why I say that ọ̀gá DSS sir I know that you are Yorùbá man ẹ̀gbọ́n tí mò ń sọ. If you did not have opportunity mo bẹ̀ àwọn tó bá ní opportunity láti send the video sí ọ̀gá DSS. We need to know sir the offence tí Sunday Ọmọdéyẹmọ tó comment that make Nigeria DSS invade the house ní 2021 July 1st wọ́n pa èèyàn méjì mẹ́ o. We want to know the offence torí tí Sunday Igboho sọ nígbà yẹn lọ́hùn ní ọ̀gá DSS tó dé òní náà ló wá ń sọ nípa ẹ̀ pé if we don't want to lose anybody in our community again àwọn ọlọ́dẹ Èkìtì bíbẹ̀ wọ́n máa ní alága ní ìlú wa ń gbà yẹn lọ́hùn ní tó bá ti gbẹ́nu lé to 10 tó bá jẹ́ ọmọ ọba ló jáde síta alága máa mú akiri kéńgbé àkàrà mọ́jú ni nígbà yẹn lọ́hùn adẹ̀ ń sùn à ń falala ẹ lè sùn ó lè sùn síwájú lẹ́ẹ̀kọ́ máa lálẹ́ Amẹ́ríkà níbi bó ṣe máa kúndùn oorun yẹn tó. Sir we want to know torí igbe tí Sunday Ọmọdéyẹmọ ń pariwo ní 2020 2021 all the rally we have we document the Sunday Igboho rally. Kò síbi tó sọ pé ẹ lọ pa gómìnà ẹ attack senators ẹ attack ọlọ́pàá bí DSS bá bá iná náà ẹ pa kò síbi tí Sunday Igboho ti sọ bẹ́ẹ̀. We need to secure ourselves. Sunday Igboho sọ pé it is a taboo kí ènìyàn kan wá láti olókè jíjìn kó dẹ̀ wá káyàn mọ́lé kó dẹ̀ pààyàn kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. That is what Sunday Igboho say. Sir, what made Sunday Igboho became a wanted? So you be correct. That make Nigeria government declare him wanted. Ìyá mi kẹ́mi love ni wọ́wọ́ tì láṣẹ Olódùmarè. Thank you for the gift. That make Nigeria government ẹ má pè mí. Thank you brother mi Polo gbogbo yín pápátá ẹ ní wọ́wọ́ tì àgbàrá yìí fòkòtò eré ayé yín ò ní fòyín ru ẹ má bínú àwọn tí mo náà ń ṣẹ́ ni ń tójú rí
ènìyàn ò gbẹ́dọ̀ sọ síta ṣé gbọ́ mi but ìyàlọ́ta Yorùbá máa jẹ́ gbẹ̀yìn àtàwọn àáfàá tó pera wọn ní ṣìbò ìmọ̀ọ́mù Ìlọrin tí wọ́n rò pé wọ́n lè máa gbá ọmọ Yorùbá kọ́dẹ̀ gbá lọ táṣìírí wọn wá ń túta bá máa dúnkokò mọ́ wa ìyà náà máa jẹ́ we not allow it to happen this is the Yorùbá land. Ọ̀gá DSS ṣé mo pé ohun tí ò bá yé èèyàn we need to know and we must ask a question sir. mo fi sọ pé èmi ò bú Ọ̀gá DSS o tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ wá gbé mi ẹ kàn pè mí wọ́ọ́rọ́wọ́ ni màá wá bá yín lọ́fíìsì yín Èkìtì ní mẹ́jọ kẹ́sà ti máa fún mi ní yànjẹ́lé everyday bẹ́ẹ̀ ni kí n wà lọ́dọ̀ yín fún ọdún mẹ́wàá I'm ready but eléyìí tèmi bá sọ lẹ̀ yóò máa ẹ̀kọ́ lọ́kàn gbogbo àwọn àgbààgbà ìyà àgbà òṣì ilẹ̀ Yorùbá ta ní that they supposed to do the right thing and they refuse to do the right thing. Yóò dára fún mi Ọlálérè Olúwayọ̀mí ní wọ́wọ́ ti gbogbo yín ilẹ̀ Yorùbá dẹ̀ máa ṣojú yín lágbára Olódùmarè agbára ìbò kò torí ayé yóò ní fún yín ru. Sáà ìbéèrè ni torí a ti sọ wípé sí pé ká lọ gbáradì tí a bá fẹ́ kúkú òjijì mọ́ ká lọ gbáradì ká lọ kóra wájọ papọ̀ ká máa ṣe security fúnra wa bóyá àwọn kan máa gbéra látago 10 alẹ́ tá a gbé dago 3 òru táwọn míì máa gbà látago 3 òru tá a gbé dìdájí ibi tá a bá dẹ̀ ti káfíńdì àrùn àwọn ará bíbá yìí ká tètè rè sàlám àbí bẹ́ẹ̀ kọ́ sà. We need to know it is not a crime to ask a question for your leader for your Oga security leaders Oga DSS Yorùbá ni yín sà and I know ṣé ọmọ Èkìtì náà pè yín bí ọmọ Ìkẹrẹ́ Èkìtì àwọn ará bíbá yìí pààyàn gidi ní Ìkẹrẹ́ sà wọ́n pààyàn gidi mi mọ bóyá sí Ìkẹrẹ́ ni wọ́n pè wọ́n Ìkẹrẹ́ Èkìtì ọ̀gá ó dàbí pé chief of army staff ní Ìkẹrẹ́ wọ́n pààyàn gidi ní Ìkẹrẹ́ bíbẹ̀ sà and ohun tí Sunday Igboho sọ ní ìgbà yẹn sà tọ́mọdé yẹn máa hámà tán ní àṣejù ẹ ti pọ̀jù that make the Fulanis DSS declare him wanted nígbà táwọn rí pa ẹ̀mí èèyàn méjì náà pa nínú ilé Sunday Igboho ta it is not a news they declare him wanted they freeze account torí pé ó sọ wípé the Yorùbás let us rise up and secure ourselves pé nǹkan tó wà nílẹ̀ ti kọjá gọ́ọ̀mẹ̀ntì o tábà ń do di gọ́ọ̀mẹ̀ntì àwọn ará bíbá máa pa ìná Yorùbá tó tí ò bá jẹ́ pé ọ̀gá mi DSS I know during that time ẹ ṣe wà nínú service torí mo gbọ́ interview yín kan ẹni tí ò bá jẹ́ pé political appointment ṣé mo correct political appointment bó ti yẹ kẹ́ máa lọlé lọ máa sinmi it show that during the Buhari regime you are still in service tí ò bá jẹ́ pé Sunday Igboho jáde nígbà tó jáde yẹ gbogbo Ìgàngán ni Ìbàràpá ni àwọn ará bíbá ìbá ti wá lọ àbá ti finish wọn tán ìbá má sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ní ìṣọwọ́ bó ṣe ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ that is what Sunday Igboho jáde síta and they have backup the Fulani ẹnu tèmi gbà they have backup of Nigeria army torí nígbà tí Sunday Igboho lọ sí Ìbàràpá tó dá ọjọ́ fún Fulani Sẹ́ríkì Ìgàngán tó dá ọjọ́ fún pé mo fún yín lọ́jọ́ báyìí ẹ filẹ̀ bàbá mi lẹ̀ tọ́jọ́ méje pé checkpoint àwọn army 3 náà pàdé lọ́nà tí army block ọ̀nà agídí lọ́mọdé yẹn máa fi lọ pé láyé ẹ lè stop máa débẹ̀ sẹ́. Sir, we want to know the offence that Sunday Igboho commit that make Nigeria government seize our property and account tó fi declare wanted sir. torí ẹni ká jáde síta ń sìn ẹni ká jáde síta ká defend ara wa bàbá yẹn dẹ̀ sọ pé Buhari ti loot amórí Nàìjíríà fún Fúlàní that is why 11 rí AK-47 tó ń ṣàn bí omi ní ọ̀dọ̀ wọn lọ́hùn mo fẹ́ ṣe fídíò kan fún yín wọ́n kírun ọdún níwáyé ni o ẹ máa rí bọ́n ṣe tó AK-47 lẹ̀ ṣe ń gbọ́ ẹ̀yin tẹ́ gbéde wọn. ṣé ń wo AK-47 ṣé ń rí bọ́n ṣe tó síwájú ṣé ń wo ṣe rí oníkálukú tí píkì títẹ̀ every one of them ṣe rí oníkálukú tí píkì títẹ̀ ṣe rí ṣe ń wo Ọ̀gá DSS ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé fídíò ìdí ọ̀dà Ọ̀gá DSS. ṣe rí níbi tó wà boldness dé wọ́n tún ṣe fídíò tán wọ́n á tún send ẹ̀ sí wa ṣé ń wo
ومنها أن يتجمل فيلبس الثياب تحب أحسن ثيابه ويغتسل ذهب للصلاة فإنه مستحب بإجماع العلماء وتحب أن يأكل بالسمك ديان أو لحم المفروم اللهم إني أسألك العفو والعافية. tẹ́ bá wẹni tó wà lẹ́yìn yẹn sà ẹ rí i pé aṣọ ọlọ́pàá ló wà lára ẹ̀ ṣẹ́rí àfa wọn. ṣẹ́rí AK-47 ṣẹ́ ń wo eléyìí tó tún ju AK-47 gan wà ń bẹ̀ ṣẹ́rí machine ṣẹ́rí you see am ṣẹ́ ń wo wọ́n tún ní drone tí wọ́n fi ń rìkọ́dù ara wọn drone wọn lẹ́ ń wò yẹ o ṣẹ́rí show us that they mean the Yorubas ṣẹ́rí drone wọn ṣẹ́rí àwọn machine wọn ṣẹ́ ń wò wọ́n kí lẹ́ ń wò lọ́wọ́ yẹ AK-47 ṣẹ́ ń wò wọ́n ìyẹ́ tiẹ̀ ti tó díẹ̀ ló tó nìkan èèyàn. So Oga Dss, we want to know, all the Yorubas want to know the reason that make Nigeria government declare Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà wanted. Tán fi sísè àkáǹtì ẹ̀ torí tó ń jà fún lélẹ̀. Ọ̀rọ̀ tó dẹ̀ sọ lánàá, àná tí mo sọ that is 2020, Oga Dss tòní tó ń sọ náà. Ẹ̀ṣẹ̀ wo ni Sunday Ìgbòho ṣẹ̀? Ká bèrè lọ́wọ́ bàbá Tinubu, kí bàbá Tinubu sọ fún wa, ẹ̀ṣẹ̀ wo ni Sunday Ìgbòho ṣẹ̀? Líbí ọdún méjì sẹ́yìn tó sì ń tẹ̀lé ọ̀nà tí Buhari là kalẹ̀ láti lè máa rí ọmọ Yorùbá pa tó dẹ̀ sì ń tẹ̀lé. Mi ò mórúkọ bàbá wa chief of army staff ìṣe Yorùbá mà kábíyèrè tó yìí mú wọn retain or maintain the wanted àti seize of property tí Buratai àti Buhari àti kí lórúkọ Malami tí wọ́n lálẹ̀ kán ṣàlàyé fún wa náà ó yẹ ká mọ ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ náà everybody ó yẹ ká mọ ẹ̀ṣẹ̀ tí Sunday Ọmọdéyẹmọ ṣẹ̀ náà ká béèrè lọ́wọ́ bàbá Tinubu àti ọ̀gá DSS ẹ ti declare answer that security of Nigeria most especially níbi tó ti ń pààyàn ká má dúró de ìjọba pọ̀wọ́ ìjọba nìkan ò lè ká pé ẹ ní equipment tẹ́ lè fi kojú wọn nígbà tí mo gbọ́rọ̀ yẹ pé the Nigeria government did not have equipment to face Boko Haram mo wá rí ìfà sí ọ̀rọ̀ bàbá mi tó sọ lánàá pé Buhari has looted Nigeria armory to Fulanis ṣebí ìbọn lẹ AK-47 lẹ̀ ń rí lọ́wọ́ àwọn ọmọ kékèké yìí àti àwọn machine gun tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá kẹsà fà ọkọ̀ ẹ̀ báyìí ni kí ni àwọn ọmọ wọlé ẹ̀ máa gbọ́ kẹ̀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 
of army staff àwọn ará bíbá yà pa kísà sí wa lára. If Buhari can use that seat looting Nigeria armory, tí Tinubu náà bá lu ọ́fíìsì yẹn to loot Nigeria armory to Yorùbá again to defend themselves, ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ́ẹ̀ ni. That is why we say that we want to know the offence. Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ o ẹ jẹ́ àmọ́ àwọn tó yẹ kí Nigeria government declare wanted wọ́n rìn wọ́n yan falala àwọn agbódegbà Boko Haram Miyetti Allah Esma the Gumis wọ́n rìn wọ́n yan falala even sef under the umbrella of Bola Ahmed Tinubu wọ́n ṣe rìn wọ́n yan falala sáà
ẹ̀ṣẹ̀ wo ni Sunday ọmọ Adéyẹmọ ṣẹ̀? It showed that from Baba wa Bola Ahmed Tinubu, Oga DSS, Oga Chief of Army Staff, all the governors, inú wọn dùn, wọ́n láyọ̀ sí bí Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá bí ẹni pẹran, that they attack our village. Wọ́n dẹ̀ mú ẹ̀gẹ́ tí ènìyàn wọ́n nítorí pé kéèyàn má bàa jìyà ó yá má jìyà lọ́fà, kéèyàn má bàa jìyà ó yá má jìyà lọ́fà, ẹ̀gẹ́ tí ènìyàn gbé wọn á dẹ̀ fàtú, wọn máa ṣàfún màálù wọn, a jẹ́ pé gbogbo làálàá ká lọ roko sẹ́gẹ́ ká lọ gbin ẹ̀gẹ́ nínú òjò nínú ẹ̀rùn nínú oòrùn à ń ṣe torí màálù wọn ni. Bóyá òótọ́ dẹ̀ ni tá à ń gbọ́ that make our leaders, Ọ̀gá DSS títí yín ni mo sọ fún yín yẹn sà, because DSS la gbọ́, the leader of DSS la gbọ́ that declare Sunday Igboho wanted, tẹ́ parade ní tí ẹ rí tí oṣù ọmọ Adéyẹmọ lónìí, ṣùgbọ́n owó tẹ́ ẹ kó nílé ẹ parade ẹ, ẹgbà ọrùn àwọn ìyàwó góòdì àwọn ìyàwó ẹ parade ẹ, lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́yà àwọn DSS di arm robbers, but tí ọmọ Adéyẹmọ ò nílé ìbọn ẹ parade ẹ. Ohun tó dẹ̀ sọ nígbà yẹn lọ́hùn sà tó sọ òun ló wá ń ṣẹlẹ̀ lénìí, òní gbogbo wa wá ń ṣẹlẹ̀ lénìí, òní gbogbo wa wá ń rí lénìí, that make Ọ̀gá DSS of today say that each community o ẹ lọ ṣe security ara yín o, ẹ lọ tàìtì security ìlú yín o, káwá gbé lọ sọ́dọ̀ àwọn ọba ìlú, àwa tinú ìṣòro kan bọ́ sínú ìṣòro. Ta ni Yorùbá ṣẹ̀? Àwọn bàbá wa kan sọ wọ́n ní ká lọ sórí Awólọ́wọ̀, ká lọ sórí Adékúnlé Ajáṣin, ká lọ sórí bàbá Ibrahim Adésànyà, ká lọ sórí Bọ́lá Ìgè, ká lọ wá ojú rere. Bàbá mi Gbádébọ̀ Àdìgún yóò dára fún yín, ojú òní tì yín. Nígbà tí Ọ̀gá DSS ti wá sọ nísìnyí pé each community, each town, city, ẹ lọ fọ́ọ̀mù gúrùpù ara yín o, security ara yín, kẹ́ ẹ defend ara yín ní ọwọ́ àwọn x-men àbíbẹ̀kọ́ Boko Haram Miyetti Allah. Ń tá a dẹ̀ gbọ́ ni pé àwọn ọba wa àtàwọn gómìnà wa àwọn náà wà lára àwọn tó ń kó màálù fún àwọn ará bíbà yìí tán ń dà káàkiri ìlú. Àwọn ọba wa wà lára àwọn tó ń kó màálù fún wọn tán ń dà káàkiri ìlú. Àwọn ọba wa wà lára àwọn tó ń lò wọ́n láti máa wa góòdì ilẹ̀ wa, àlùmọ́nì ilẹ̀ wa. Mo lè dárúkọ ọba bíi mẹ́ta, mọ̀ pé mi ò ní tìjú. Mo lè dárúkọ ọba mẹ́ta tó jẹ́ pé àwọn Fúlàní yẹn náà ń lò tó bá wọn wa góòdì ilẹ̀ Yorùbá, tẹ́ mú China bójú, tí China gan ti wá gbé mọ́tò fún wọn. What are we saying? Ṣé irú àwọn ọba yẹ sà, ṣé irú àwọn ọba yẹ security tá a bá ṣe wọ́n á jẹ́ kó work? Àwọn tó àti ṣe security wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ọ̀tá wọn. Àti ṣe security, àwọn tó yẹ kó champion, àwọn tó yẹ kó champion the struggle, freedom for the Yoruba race, àwọn gẹ́gẹ́ ni number one enemy that always condemn the activities of Chief Sunday Adéyẹmọ Igboho. If I say that we need to know the offense that Chief Sunday Adéyẹmọ Igboho commit, Nigeria government need to explain. If our obas àti àwọn àgbà àkótílétà arúgún tí wọn ò bá lè béèrè lọ́wọ́ yín, ó ti dé ìkórìtà tá a gbẹ́dọ̀ béèrè lọ́wọ́ yín sà. The number one reason, sir, we don't want to organize ourselves again. Kẹ́tù wa máa arrest wa or kẹ́tù wa bẹ̀rẹ̀ sí declare our wanted, because we do never know the offense of Chief Sunday Adéyẹmọ Igboho. Ohun tó ṣe tẹ́ fi declare wanted. Ṣé tó bá tún ní pé òkè gbogbo ẹ̀yin Ìbàdàn yẹn a máa gé Ìbàdàn sí ọ̀nà mẹ́rin, kákó gúrúùpù mẹ́ta jọ bíbẹ̀. Èkìtì a máa gé Èkìtì sọ́nà mẹ́ta, kó gé wa bẹ́ẹ̀ pé bóyá ẹ̀kọ́ gúrúùpù jọ ká má rẹ̀ sí secure gbogbo forest wa. Ṣé kò tún ní fa offense? Because téèyàn bá ní mo ṣe òun, tó bá ní bàbá Èkìtì tẹ́ wọ́n yà aláìdáa ni o, èmi á bí léèrè pé please let me know what I did wrong. Ìrísí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé kí n má tún padà wá lọ ṣe nǹkan míì tó tún jẹ́ pé ohun tí mo ṣe lánàá tí mo mọ̀ pé kò dáa màá tún padà lọ ṣe lénìí. We want to know the offense of Chief Sunday Adéyẹmọ Igboho that make Nigeria declare him wanted. Tẹ́fí sí gbogbo àkáǹtì ẹ̀, tẹ́fí sí gbogbo property ẹ̀, tẹ́fí pa èèyàn méjì nílé ẹ̀. We want to know the offense. Ṣé offense ni mo ti ń béèrè náà bàbá mi àti ìgbàdéṣeré? Ṣé offense ni don't kill my people again? How we provide security for ourselves?
kí ló mú Sunday Igboho lọ sí Ìbàràpá wọ́n pa ẹ̀gbọ́n ẹ̀ sóko àwọn Fúlàní tó gba 4 million kó tó rìlíìsì òkú ẹ̀ sà ó dẹ̀ lọ́bẹ̀ gbogbo yín lẹ rí fídíò ọ̀hún níbi tó ti ń bá Sẹ́ríkì gangan ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ń yànbọn lù gbàm oníta ló yìnbọn yẹn àwọn ọmọ ìfẹ́jà ní májàmájà ó gbàgbọ́n yẹn ọ̀rọ̀ yẹn ló sì tún sọ lọ́wọ́ wọ́n tún gbébọn mí kèsì mú gbàm ó wá ní ìsókè Sẹ́ríkì mò ń bá yín sọ̀rọ̀ pẹ̀lú peace àwọn ọmọ yín yànbọn lù mí ní ilẹ̀ bàbá mi mo fún yín lọ́jọ́ 7 ló fi lọ ẹ̀ ń pa àwọn èèyàn mi odidi ọba ìlú wọ́n pa ọmọ ẹ̀ 2 million lọ́ba yẹn ló ń san kán tó dá ọmọ yẹn padà fún so tí àwa náà bá tó wá kóra wa jọ ń sìn that we say we want to secure our land we want to secure ourselves sir Oga DSS ṣé àtúní ṣẹ̀yìn ṣé kìí ṣe gbogbo Yorùbá lè máa declare wanted all the Yoruba youth because ara ń kan wá we are ready to defend ourselves and we are tired for Nigeria the way Nigeria is treating us we are tired for it that is why we say that we need to know sir kìí ṣe jà ohun tí ò bá yé èèyàn gbẹ́dọ̀ béèrè we need to know the offence of Adeyemo that make Nigeria government since 2021 we are 2025 now tẹ sisi account here tẹ declare wanted tẹ dẹ allow Buhari kó pín ìbọn tí Nigeria government rí fowó Nigeria owó Yorùbá rà kó pín ìbọn yẹn lé àwọn Fúlàní lọ́wọ́ that is why we see AK-47 ọwọ́ àmì láti máa rí AK-47 tẹ́lẹ̀ but nowadays you can see anytime lọ́wọ́ Fúlàní òun lélẹ́yìí òun lẹ́wọ́ yìí àwọn eléyìí kírun lọ́wọ́ ni ìbọn ló wà wájú wọn tẹ̀ ń wò yẹ tó fi pàdé di ọwájú ọwọ́ rẹ thank you baba mi Azeez Gbadé ṣeré yóò dára fún yín thank you for the gift òun lẹ́wọ́ yìí o ṣe rí ìbọn níbi tó ń gbójú dé where they have confidence wọ́n á ṣe fídíò wọ́n á kó bọ̀ yẹn síta wọ́n á tún ṣe fídíò wọ́n á tún send ẹ̀ síta pé we are the owner of Nigeria and you want the Yoruba people to be happy wọ́n ṣe ń pa wá and I thank God for the Uromi people kò ní sóyún kò ní rẹ̀ yín ẹ má jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kan dúnkokò mọ́ yín ẹ̀yin lẹ́nilẹ̀ you are the owner of that land the spirit of that land will back you up your forefathers will back you up if you see any Fulani ẹ sọ fún wọn ká máa bọ̀ wá. Now the issue of Yoruba race ni wípé kòkòrò tí jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà àwọn ọba wa tán náà kó àwọn ọba tán kó màálù ti àwọn ará bíbà yìí tán sìn àwọn gangan ní ìṣòro tá a ní the only problem that we have that is why they make Sunday thank you baba mi Michael that is why they see Sunday ọmọ Adéyẹmí Ìgbòho Òòṣà as enemy ẹ lọ wádìí ẹ dáadáa mo ní Aláàfin Ọ̀yọ́ àná Lámídì Adéyẹmí ó jẹ́wọ́ pé wọ́n gbowó ẹ̀mí Sunday Ìgbòho ṣùgbọ́n òun ò bá wọn lọ́wọ́ sí òun sọ pé òun ò lè fọwọ́ ara òun fa ọmọ òun lélẹ̀ léwu lọ́wọ́ ikú pé wọ́n ní kò tó Sunday Ìgbòho pa onímọ̀ fi sọ fún Koiki Media n tẹ́ ń bó èmi ti Twitter abẹ́ta kẹgbẹ́ fídíò yẹn síta kẹjẹ ká yóò rí so we know the enemy the real enemy of the Yoruba land àwọn tó jẹ́ ọ̀tá wa àwọn first class ọba nílẹ̀ Yorùbá wọ́n ti gbowó ẹ̀ wọ́n ṣe gbowó ẹ̀mí díyà sẹ́mi kọ́ wọ́n lọ wo fíìmù ní Àbújá ẹ ti gbàgbé either it is set up or lóòótọ́ ní díyà plan kúpò wọ́n ti gbowó ẹ̀mí náà lọ wo fíìmù nínú fíìmù yẹn fíìmù tán lọ wòye wọ́n ní ọba kan nígbà tán gbé owó sẹ́gbẹ̀ẹ́ tán ṣe torí pé dọ́là lélẹ̀ tó kún Ghana Moscow wọ́n lọ́ba yẹn dákú mi ò ní dárúkọ ìlú ọba yẹn mi ò ní dárúkọ ẹ̀ ọba yẹn dákú hospital ló ti lọ lajú bẹ́ẹ̀ náà iná ṣe tún gbogbo ẹ̀mí Sunday Igboho that is why you see all the obas the first class ọba in Yoruba land see Sunday Igboho as enemy lẹ́fìrí nígbà rally tí Sunday Igboho rìn káàkiri ẹ̀ tabadelu kan ọba bẹ̀ àti sálọ ṣé ọba Òṣogbo dúró dè wá àrí ọba Òṣogbo Dèjì Àkúrẹ́ sálọ bàmí Dèjì bàmí tèwí bíbá náà àbáwọn náà palace it is because wọ́n ti gbowó ẹ̀mí Sunday Igboho lọ́wọ́ Buhari pé ẹ bá wa mú gbogbo bí Sunday Igboho ṣe ń lọ yẹ wọ́n máa rí i pé ọmọ yìí kì í ṣe bí tẹ́ràn rẹ̀ ọmọ yìí ṣùgbọ́n ọba Adéyẹmí làmù pé Sunday àwa ti gbogbo ẹ̀mí ẹ̀ o òun gbà ṣùgbọ́n àjẹmọ́nú ti tì ní ọ̀jẹ́ ṣùgbọ́n
a gbọ́ nínú ìtàn bàbá yẹ pé bàbá yẹ ó ṣeun kan tó yẹ kí tẹ́nìyàn bá ti ń ṣèkà tipẹ́tipẹ́ tó bá débi kan tó bá ṣe oore ẹja gbàgbé ìkà tó ti ṣe tí ọ̀jàjà bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa lénìí èmi fúnra máa gbé ọkọ̀ máa lọ sí ilé Ifẹ̀ pé bàbá máa lọ fẹnu mi nulẹ̀ níwájú ẹ̀ pé nígbà kan rí èmi ti ọmọ burúkú mo ti pé gbogbo ohun tí mo sọ mo kó jẹ wọ́n gbowó owó ẹ̀mí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣùgbọ́n ẹni tọ́lọ́run ò pa lọ́mọ Adéyẹmọ torí pé Ọlọ́run bẹ lẹ́yìn ọmọ Adéyẹmọ ni lọ́lọ́run ò fi pa torí Ọlọ́run dẹ̀ rí pé jíjáde tọ́mọ Adéyẹmọ jáde not because of money àwa tún gbowó lọ́wọ́ ẹni pé kábíyèsí afẹ́ lọ báyìí o afẹ́ lọ báyìí o á tún sẹ́ndì owó lápò ara ẹ̀ á tún sẹ́ndì owó. Bàbá mi Sunday Ajíbádé ẹ lè WhatsApp mi lórí WhatsApp number yìí 080 64 99 32 62 ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà mi bá mi kọ́ta ẹjọ́ kí n lè pín ẹ̀. àwa tún máa nígbà tá a fẹ́ ṣe rálì Èkìtì wa mi báyìí àwa pépé sà àwọn tó fẹ́ wá owó mọ́tò ní pọ́blẹ́mù ó ní ẹ sẹ́ndì ẹ bàbá Èkìtì ẹ sẹ́ndì owó mọ́tò ẹ máa sẹ́ndì owó fún yín ó sẹ́ndì owó mọ́tò àwa bẹ̀rẹ̀ sí sẹ́ndì ẹ̀ sí àwọn èèyàn we have a weakness owó ara ẹ̀ nígbà tá a lọ gba déètì ti ọ̀dọ̀ wa ojú ara ń báyìí ló ṣe kó 4 million naira lẹ̀ tó ń pè fún àwọn gúrùpù kọ̀ọ̀kan mi ò fẹ́ dárúkọ àwọn gúrùpù yẹn it is not because of money lọ́mọdé yẹn mo fi jáde síta ṣùgbọ́n torí pé ẹ̀jẹ̀ tí ń ṣàn lára ẹ̀ omi ara ẹ̀ iṣan ara ẹ̀ ọ̀rọ̀ tí ń sọ ẹ̀kẹ́ ẹ̀ gangan ó fi hàn pé ojúlówó ọmọ Yorùbá ni èmi Yorùbá dẹ̀ ṣe bíye lọ́wọ́ ẹ̀ what about àwọn first class obas that supposed to be our front fighters ẹ wọ ọba yẹn tó jáde síta ọba ṣé òròmí ní Edo State pé I don't want any Fulani in our forest pé ìjòyè kí ìjòyè tó bá ní ọwọ́ nínú àwọn Fúlàní yẹn ó máa rọ̀ lóyè. bàbá mi ṣe ti gẹ́ẹ̀tì nọ́mbà mi yẹn jọ Sunday Ajíbádé ẹ lè flash mi ọ̀kẹ́ kọ́ mi Sunday Ajíbádé bàbá mi 080 64 99 32 62. ọba ló sọ̀rọ̀ yẹn tó ní tí ẹnikẹ́ni bá ní ọwọ́ nínú Fúlàní ní ìlú ọ̀dọ̀ òun immediately lòun máa rọ̀ lóyè ṣùgbọ́n àwọn ọba títí wá kí ló kàn wọ́n nígbà tó ti gbowó ẹni tó fẹ́ gbà wá lọ́wọ́ ikú òjijì ẹni tó Ọlọ́run gbé kalẹ̀ pé kó gbà wá di ó lè Bíbélì sọ níbi kan ó ní nítorí pé a fún yín ní ọmọkùnrin kan lénìí àbí bẹ́ẹ̀ kọ́ a fún yín ní ọmọkùnrin kan lénìí wúndíá kan yóò bí ọmọkùnrin kan ti Yorùbá nítorí pé Olódùmarè fún wa ní ọmọkùnrin kan orúkọ rẹ̀ yóò máa jẹ́ Sunday yóò sì dìde láti gba ìran Yorùbá kúrò lọ́wọ́ ikú òjijì that only name that the Fulani will be afraid only name kí ló dé tí Buratai yìí wá kí ló dé tí Manami wá kí ló dé tí Buhari wá wọ́n tún pè kan ní Dr. Garuba Galolo kí ló dé Sunday Igboho ní number one ọ̀tá wọn it is because they know Yorùbá ò mọ ìyìn tọ́lọ́run ṣe fún wa ó mà ṣe o when the Igbos tó bá tán sọ fún wa wípé tó bá jẹ́ pé àwọn lọ́lọ́run fún ní Sunday Igboho ni kán wá rí papọ̀ pẹ̀lú Nnamdi Kanu God give us a mighty warrior but the Yoruba we do not know the importance of the Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kò béèrè owó ṣe bẹ́ẹ̀ yẹn kan lábíjọ́ yẹ Kakanfò tó ní ká lọ mú 20 billion wá tó dẹ̀ mọ̀ wípé all this government we have they are notorious armed robber 20 naira ò lè bọ́ sí kò lè bọ́lẹ̀ lọ́wọ́ wọn if you are saying about the security of the Yoruba land 20 naira ò lè bọ́lẹ̀ lọ́wọ́ wọn ṣe rí security vote yẹ àjẹmọ́nú wọn ni we all know why are we deceiving ourselves. Why are we deceiving ourselves? It is better for we the Yorubas ká mọ̀ ọ̀tá wa ká dẹ̀ mọ̀ bí tá à ń lọ. It is now all the Yoruba ọmọ ọkọ mo sọ nǹkan kan lọ́sàn-án mo ní iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ṣe tán fi rí ṣe ń gbà yẹn it is because we speak the same language we are the same òun náà ló ṣẹlẹ̀ ní Burkina Faso ní. If you know that the Yoruba we are born to expand ká máa gbáyìn lórí ilẹ̀ tọ́lọ́run ọba mi tó dá wa sí tàbá ṣe wà nínú Nàìjíríà we are deceiving ourselves because Nàìjíríà agbé Nàìjíríà kalẹ̀ fún ìparun Yorùbá ni that is why you see ẹni tó ní pé ẹ má pa ìran mi mọ́ tó jẹ́ Yorùbá Nàìjíríà government declare him wanted ṣùgbọ́n àwọn kan nígbà tí ènìyàn bí mo ṣe jẹ́ ọmọ Yorùbá yìí kí ni ọdẹ apẹran ni mísà
kí n wá gbéra láti Èkìtì nísìnyí kí ni mo lọ sógun state lọ pẹ́ràn ó yẹ kán mú mi jókòó kán béèrè lọ́wọ́ mi pé ṣé kò sí ẹran ní gbogbo Èkìtì mọ́ ókè kò sí ẹran nígbà tí mi ò rẹ́ran pa ní gbogbo bí Èkìtì ti tóbi tó mo dé Ọ̀ṣun mi ò rẹ́ran pa mi ò lè lọ sóńdó ó wá jẹ́ Ògùn state ká má sọ pé ẹni tó ló ń gbéra láti Kánò tó lọ sí Port Harcourt tó ló ń lọ hunter mbẹ tó wá ń bọ̀ tán gba ìlú onílùú lọ́gànjọ́ òru níbi tó ti ń pa wọn nípakúpa wọ́n dẹ̀ tú ẹrù wọn bá ìbọn bẹ̀ ẹ̀gún yàn lọ́bẹ̀ just only 16 o Fúlàní náà pa o Nigeria government náà wà lọ set up inquiry set up a panel bàbá wa Ẹgbẹ́dókun Káyọ̀dé Ẹgbẹ́dókun àríkẹ́ set up kú kíní nílé ìtànṣe l'Ondo state àbí ikú ọmọ Yorùbá ò kàn yín kàn máa pa wá lọ sà we need to know sà ẹ má bínú sà o tí ọ̀rọ̀ mi yẹ bá tó bá dàbí pé ọ̀rọ̀ yẹ question yẹ ò mú ọgbọ́n lórí sà ẹ má bínú àìgbọ́n ló ń dà mí láàmú ṣẹ́gbọ́n mi sà àìgbọ́n ló ń dà mí láàmú sà o tó bá jẹ́ pípé bí ẹ ṣe fẹ́ máa ṣe nìyẹn tí Fúlàní bá pa ọmọ Yorùbá no case ṣùgbọ́n tó bá jẹ́ pé another tribe ló pa Hausa ló pa Fúlàní case máa yọ ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí sà we need to know this is not a matter of ká máa bára wa jà sà bàbá lẹ jẹ́ fún àwa torí àmọ̀ pọ́mọ Yorùbá nìyẹn we need to know it's a question bàbá mi àṣìṣe ẹjọ́ bá mi tẹ nọ́mbà mi kí bàbá mi kó lè rí mi pé Sunday Ajíbádé kó lè rí mi pé we need to know it is a question nígbà tán bá jábọ̀ Èkìtì tán pa bá mẹ́ta kò sí ti gọ́ọ̀mẹ̀ntì ṣe títí dé ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ Èkìtì ló lọ pa Fúlàní tó ká wọn mọ́ ní oko tọwọ́ ọmọ Èkìtì yẹn jí Fúlàní lára ọlọ́pàá will starting arrest torí wípé àwọn wà special than others and thank God gbogbo àwọn tó sọ pé wọ́n Nàìjíríà àwa tẹ́bi ń pa àwa tí Nàìjíríà ń fìyà jẹ àwa tí àjèrè Nàìjíríà tá a tún bá wọn sọ pé wọ́n Nàìjíríà èyí tẹ́ ń pariwo Yorùbá nation tí mọ̀ kankan Fúlàní ń bọ̀ wá gbé family yín kì í ṣe gbígbé nìkan o mi ò gbèrò ikú fẹ́nibọ́ọ̀dì ṣùgbọ́n ó dàbí pé àwọn ọmọ Yorùbá kan wà tí Fúlàní ò bá kọ́ wọn lọ́gbọ́n wọn à ní mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì ojú wa ti jọ ń jà náà so that nobody can fix Nigeria either you like it or not nobody. Ademola Owoduni, you are welcome. Michael Akiola, you are welcome. Gbogbo yín mo kí. Kò sẹ́nikẹ́ni lágbájá will fix Nigeria. You are ayẹ́tara yín jẹ ẹ tún bá wọn produce another terrorist. Ẹ rí i pé bí àwọn arúgbó yìí ṣe ń lọ wọ́n ti ń kó àwọn another terrorist bíi Káyọ̀dé Fáyẹmí bíi Fáyọ̀ṣe Ṣèyí Mákindé that because of he want to become a owned vice president ló fi allow kí ọ̀rọ̀ tí Sultan of Sokoto sọ kó múlẹ̀ ní Ọ̀yọ́ state. That is why he surrendered for Sharia. We are in big problem, the Yorubas. We are in big problem. It is better we think before we do it. Or like a bit. Ó dára ká rò ká tó ṣe jù ká ṣe tán kó wá dà pọ̀ mọ́ wa lọ́wọ́. There is nothing like one Nigeria. Àwọn tó belong sí Nigeria wọ́n mara wọn àwọn ni on touch. Tí èrè bá rìn wọ́n Nigeria government will call police to go and investigate. Bí wọ́n bá pa mílíọ̀nù ọmọ Yorùbá kò sí ní tó kọ Nigeria government on it. Even though your governor will not kò tẹ̀ ní ṣe bí pé òun rí yín. Governor Edo state tẹ́lẹ̀ ló dá security yẹn lẹ̀ ojú ara ìlọ́lọ́pàá fi hàn arrest àwọn ọmọ kò lè sọ anything mọ́. Torí ọ̀dà àti wá látòkè pé you know that you did not win that election we put you there we remove you iná ya káwọ́ sáré aṣọ. So we did not belong to this country as a Yorùbá man. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n rò pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n jáde fún politics it is because they did not win náà fi jáde sí tàbí pariwo Yorùbá nation wọ́n ti wá rí sí pé this is not a politics ohun tó ń ṣẹlẹ̀ ohun tó ń iná tán dá máa wà lábẹ́ aṣọ kọjá ọ̀rọ̀ politics it show that we did not belong to this country we are not regarded as a Nigeria àwọn tó jọ ọmọ Nigeria ló fi Nigeria dáàbò bò they can do undo tí Fúlàní bá wá ká ìmọ̀lẹ́ tó bá pa tó bá ti wọ̀n sí àwọn Nigeria government wàá ṣẹ̀wọ̀n ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ló pa ẹ́ tán ṣòwò ẹ̀ lórí tẹlifíṣàn tọ́lọ́pàá bá ti gbókù onítọ̀hún lọ túbọ̀ kankan mọ́ túbúrú ẹ̀ mọ́ àní ẹ fi Gani ńlẹ̀ we are talking about the genuine and the authentic ọmọ Yorùbá
ẹ mọ̀ pé Yorùbá kẹ́nà mélòó gan akẹ́nà mélòó tábàgbà di ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè ní ilẹ̀ Yorùbá láti fi jọba ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè ló ti wà lórí oyè à ń sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá gidi à ń sọ̀rọ̀ Gani Adams tí orí ti yín rò ní kò rí ti yín rò. It is better that every one of us must know that we did not belong to this country. Tí ènìyàn kan bá jáde síta pé give me opportunity, I want you every one of us ká flashback ká wá lọ wo campaign wọn ní 1999 ká wá lọ wo campaign wọn ní 1999 tẹ́ bá ti wo campaign 1999 tán kẹ́ wá lọ wo campaign 2003 tẹ́ bá ti wo campaign 2003 tán kẹ́ tó lọ wo campaign 2008 ní 3 4 5 6 2008 ẹ rí wípé the same promise náà promise yín we give you light we give you water we give you this at the end of the day nothing show for it. It is better for Yoruba to open our eyes ká mọ̀ wípé ilé tó lọ we need to fight for our right now and Oga DSS as a Yoruba man we need to know, sir, we don't want to offend anybody. We want to know the offense that our leader, our brother, our father, she sent the Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà comment tó fi di ẹni tí Nigeria declare wanted. Ṣé torí pé ó ní ká má pa ìran mi mọ́ ni? Ṣé torí pé ó dìde fún security Yorùbá? Ṣé torí pé ó ní kí ọmọ Yorùbá ó dìde? Don't allow Fulani to kill you like a chicken again. That made Nigeria government declare him wanted. Ohun tó sọ nígbà yẹn tó ní ká ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà jáde síta tá à ń ṣe òun ni Ọ̀gá DSS ti ní pé we must go and do it now and we don't want to offend you, sir. Ká má bàa jáde tán kẹ́ tí wọ́n máa di pé gbogbo ọmọ Yorùbá pápátá lè máa declare wanted, sir. Ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ̀ gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe ó wà lọ́wọ́ Olúwa. Ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ̀ o gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe ó wà lọ́wọ́ Olúwa. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ máa ṣe lọ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ máa ṣe lọ ohun tó máa bí yín tẹ́ dúró tí ikú gbọ́ ọmọ Yorùbá àrùn tẹ́ tagire ẹ ṣe bí pé kò kàn yín ohun tó máa bí yín o ikú ń pọ̀ ọmọ Yorùbá lọ́tún ikú pọ̀ ọmọ Yorùbá lẹ́sì pátí lẹ́yìn ṣe káàkiri ohun tó máa bí yín ẹ wá ń lu ọmọ Yorùbá ẹ̀mí ọmọ Yorùbá to play politics ẹ wá ń lu ẹ̀mí ọmọ Yorùbá láti wá ojú rere I don't know how to pin the number. Oh my God. Ẹ ṣá jẹ́ kí n pè fún yín sà 080 64 99 32 62 080 64 99 32 62. Ẹ wá ń lu ẹ̀mí ọmọ Yorùbá láti wá ojú rere àwọn Fúlàní. Ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ń lo wá ojú rere láti lè ní oil block àbí bẹ́ẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ń wá ojú rere. Bàbá mi pásítọ̀ mo ẹjọ́ bá mi pín ní nọ́mbà mi lọ́wọ́ ẹjọ́ bá mi pín ní. Ń wá ojú rere Fúlàní ní ò jẹ́ kẹ́ ẹ rí i pé ohun tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá kì í ṣe ohun tó bójú mu. Tí wọ́n bá rí góòdù ní Jìgáwá, tán rí góòdù ní Adamawa, tán rí góòdù ní Bínú Kẹ́bì, tán rí góòdù ní Yola, it belong to the Fulani. Bọ̀tán bá rí nílẹ̀ Yorùbá bíbá yìí wọ́n á ti gbà á ẹ ní tìjú o tó gbẹ̀yìn tẹ́kúra yín ní àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ní tìjú ohun tó dẹ̀ máa bí yín á bí yín. Mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan bàbá kan pè mí ó ní mo bí ìgbà tẹ́nìyàn bá kígi bọ̀yàn lójú egbò. Bàbá yẹn ló ń ṣiṣẹ́ ní Yorùbá port nígbà yẹn ní ayé Awólọ́wọ̀ bàbá yẹn ti dàgbà gan. Ó ní tó ń bá túlẹ̀ òun dáadáa àwọn receipt tí àwọn other Africa country tán fi ń gba ẹrù ní Yorùbá port tó dé Nigeria port lénìí. Burkina Faso is one of them. Burkina Faso is one of them that pay tax for the Yorùbás. Láàrin ọdún méjì ẹ̀wọ̀n tọ́mọ yẹn ń ṣe lọ́rùn. Àwọn àgbààgbà wa wọ́n lanú lẹ̀ ni wọ́n ń wòran ẹ̀mí Yorùbá ò kàn wọ́n ohun tó máa ṣẹlẹ̀ sí Yorùbá ò kàn wọ́n bí Yorùbá wá survive kò kàn wọ́n Yorùbá ò survive kò kàn wọ́n káwọn ṣáà ti ní owó ní problem wọn. The Yorùbá leader wọ́n ready láti gbowó lọ́wọ́ ọ̀tá kán dẹ̀ ta ọmọ Yorùbá. Ohun tó máa bí yín o ṣùgbọ́n ẹ má jẹ́ gbàgbé ìgbà díẹ̀ ló kù fún àṣebí
gbogbo àṣebúlúkú àṣekà ó lẹ́san, ẹ̀san dẹ̀ máa ké lórí òṣìkà, ẹ̀san máa ké lórí ẹ̀yin tó jẹ́ pé it is the Yorubas that benefit you, cream you, feed you, body filler you, tán kùn yẹn tán gbé yín síta, tán gbé yín gẹ́gẹ́ bí ènìyàn tí wọ́n rò pé ẹ máa wúlò fún ọjọ́ ọ̀la Yorùbá. You are one of the enemy that Yoruba have today. It is a pity. It is a pity. Tó dunni púpọ̀ ni, it is a pity. It is a pity. It is a pity. Thank you, Baba mi Sunday Ajibade. It is a pity. It is a pity. But Yoruba, àwa tá a mọ̀ pé kò síbi tó dàbí ilé lẹ́yẹ ń gbé o. Kò síbi táwa ń fẹ́ ju bí tàbí wa. Kò síbi tó dàbí ilé. Àwọn kan wẹ̀wù pé kó sú wa. Ẹ má jẹ́ ó sú wa. Bẹ́yìn kan ṣe ń gbé sókè làwọn kan gbé wálẹ̀. Ẹ má jẹ́ ó sú yín. Àwọn kan wọ́n rọ̀gbà yí bàbá wa ká. Wọn ò fẹ́ kí bàbá yóò ṣàṣeyọrí. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá máa bí wọ́n. Ilẹ̀ Yorùbá dẹ̀ ti ń bí wọ́n. Tí ó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá tó ń bí wọ́n, somebody like Ìmáàmù ọba mi Èdùmàrè ò ní tú àṣírí ẹ̀. Ó ń gbọ́wọ́ o. Ó ń nawọ́, ó ń try o. Ṣùgbọ́n Ọlọ́run mi jù lọ. Ọlọ́run mi jù lọ. Ọlọ́run ọba mi tó jù lọ. Adé jùlọ délẹ̀. I fear nobody. Tó bá jẹ́ pé lórí òtítọ́ ni mo wà. Àyàfi tí n bá parọ́ mẹ́yàn kan. Chief Imam màá tún jíṣẹ́ ẹ̀yin ọmọ, gbogbo ẹ̀yin ọmọ Ìgbómìnà, l'Èkìtì, ní Kwara, ní Kogi, tó fi dé Ọ̀ṣun. Èyí tí ọ̀gá DSS ní pé kí community kọ̀ọ̀kan lọ máa dá security wọn lẹ̀. It is good. But if you follow Chief Imam, ó máa tìyín sẹ́nu àwọn Fúlàní ni. Ọmọ Amadu Bello ni, ọmọ Sultan of Sokoto àná ni, Sultan tòde òní ló rán Chief Imam níṣẹ́. He was not a Yorùbá man. Ó kàn deceive wa ni. Ló fi sọ pé òun wà lára àwọn tó yan bàbá Akíntóyè níṣẹ́. Ẹ mọ tó fi jẹ wá ni, wọ́n ní Sister Àjàrà inú ẹ̀ náà ń dùn. Oṣù ọmọ mi ní Sister Àjàrà kọ́kọ́rọ́. Wọ́n pè é ní Bọ̀dá Lásìsì inú ẹ̀ ń dùn. Ó mọ mi ní Lásìsì àkàbà tó fi ń gún òpó. Ní tó fi kó gbogbo wa jẹ́ nìyẹn. Ẹ ṣe jàre Lucas àbí the game is over. It is better for Yorùbá láti tú ṣòkòtò wá sán káwọn ìyá wa kan tú tòbí wọn. Ẹ pé àdàbí pé ẹni gbogbo ẹnikẹ́ni tó ní kí ìran Yorùbá ó kú sóko ẹrú, ẹ máa pe àdàbí lé wọn lórí. The land belong to us. We must regain our glory back. Tó bá dọ̀la tẹ bá gbọ́ pé títà orí bá claim tó bá kéde free education tó kéde free health, níbo ni kí Yorùbá fojú sí? Àwa máa sọ pé free health náà àti ṣe nílẹ̀ Yorùbá rí, free education àti ṣe nílẹ̀ Yorùbá. Ìtàn nìyẹn. Ṣé ìtàn rẹ ni pé kéèyàn lọ sókè kó dẹ̀ já wálẹ̀? Fúlàní ti sọ Yorùbá dèrò ẹ̀yìn. Fúlàní ti sọ wá di nothing. And our leaders, wọ́n dùn sí. It is because they collect money. Mo ní wọ́n gbowó ẹ̀mí Sunday Igboho. Ọlọ́run ni ó fi ẹ̀mí Sunday Igboho lé wọn lọ́wọ́. Agbójẹ̀díjẹ̀dí. Thank you my brother. Ẹ máa sókè ẹni. Please and please. Agbójẹ̀díjẹ̀dí tó gbá sí tó mú yes. Yorùbá ni ẹ má jò sóyún, ẹ má jò rẹ̀ yìí. Ṣẹ́rí eléyìí tẹ́ àwọn bàbá wa ìgbà ni wọ́n sọ wípé iṣu àtẹnumọ́ràn kì í jóná. Ẹyẹ ṣàti sókè kẹ́ mọ̀ ń gbé lura. Iṣu àtẹnumọ́ràn kì í jóná. Ẹ jẹ́ a máa wí ká máa wí títí a fi máa dé oríta ayọ̀ wa. Ayọ̀ náà dẹ̀ máa ṣe torí o. Ẹ ní kú sọ́nà bí èyí. Aṣọ yìí yóò ní fàyà. Ìbànújẹ́ ò ní wọlé yín láṣẹ Olódùmarè. Agbára yìí fòkòtò ilé ayé yín ò ní fò ní o. Láṣẹ Olódùmarè ọmọ ní mọ̀ sí kú rògbò ẹ̀yìn lẹ́sìn kú ọ̀tá yín. Bẹ́ẹ̀ nìyẹn kan bá bínú sí yín, Olódùmarè á bínú sí, ilẹ̀ Yorùbá á bínú sí, epo tó jẹ́ nílẹ̀ Yorùbá á bínú sí, ata tó jẹ́ nílẹ̀ Yorùbá á bínú sí. Ọwọ́ Ọlọ́run tó ń lu ọ̀tá pa. Níbo jẹ̀dí yẹn ṣèrè tẹ́ bá gbélé ìlú ra. Ẹ gbà bí mo yẹ sọ fún yín. Jẹ̀dí tẹ́rọ bó ti pa ilé iṣẹ́ yẹn. Tí ẹ bá gbélé ìlú ra, àìdá ọkùnrin ni yóò obìnrin ni yín. Jẹ̀dí yẹn ti kàgbákò tí ẹ ti bá lójú pálí. Ó ti rugi oyin. Òun nìyí. Confirm wọn ni ẹ máa yá báyìí. Tẹ́yìn gan máa mọ̀ pé yes. Jẹ̀dí jáde lára yín. Ẹ máa yá ara yín máa fúyẹ́. Gbogbo egungun ọ̀pá yìí máa nà dáadáa. Àlàáfíà tó yín láyọ̀. Confirm ni. Òun ni ẹ gbọ́dọ̀ lọ lójoojúmọ́. Tẹ́ bá dẹ̀ ti lò ẹ má jáde nílé. Bó ṣe wà yìí, ẹ bu ṣíbí kan, ẹ bu sínú warm water. Ọkẹ́ bu sínú ògì kẹ́ rọra ṣe kó ṣàn lògbólògbò kẹ́ gbẹlura. Kẹ́ wá wo tó máa ṣẹlẹ̀. Nínú èpè nínú àdúrà, ẹ fi kan ránṣẹ́ sí Lady K. Ibi tí inú yín tá máa dùn táyọ̀ yín máa kún dé. Ẹ wò pé kí ni mo lè fi support Lady K. Ẹ wá bá mi raṣọ. Bákan náà Manpower. Gbogbo ẹ̀yin tí wọ́n ti gba Sátidé lọ́wọ́ yín tán ti gbé Sunday lẹ́yìn lọ́wọ́.
gbogbo ẹ̀yin tẹ́ lè ṣe jẹ kan lọ mọ́ gbogbo ẹ̀yin tó kó yín ti kú mo fẹ́ lédùmarè bẹ̀ yín ẹ wo ohun tẹ́ máa lóore okó tó kú yẹn máa bẹ̀rẹ̀ iṣẹ́ gidi gbogbo ẹ̀yin tẹ́ lè ṣe jẹ kan lọ ẹ jọ gbogbo ẹ̀yin mọ́mì mi tó jẹ́ pé ẹ̀yin náà láìkì kìíní bíi Lady K tẹ́lẹ̀ lẹ́ni tó máa bá yín sáfìsì ẹ̀ tó sì ìwé mi sí mi ò ní òun ni ọ fún mi láàgó mo máa pàwà mi rẹ̀ yàn sáfìsì ẹ̀ mi ìwé tó máa sáfìsì ẹ̀ má DM mi o ìṣàrà fi mí lẹ̀ o ó ní mèrì ni mi virgin ni mi ẹ wọ̀ pé màá ṣẹ̀fẹ̀ virgin ni mi so gbogbo ẹ̀yin tẹ́ bá wẹ̀ tó máa bá yín sáfìsì ẹ̀ gidi abẹ́lẹ̀ tó lè bá yín sáfìsì ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe dáadáa tó ẹ má gọra yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má gọra yín òun ni ń tẹ́ máa lò lélẹ̀ tẹ́tẹ̀ mọ́ pé jẹ̀dí ò ṣe yín because ẹlòmíì kò nídìí gbogbo àlò máa ń power báyìí jẹ̀díjẹ̀dí ló pa léṣẹ́ so ẹ̀yin tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe jẹ̀dí ló affect yín kò kàn ṣe dáadáa bíi ti tẹ́lẹ̀ mọ́ ni ẹ wá ra àgómù máa ń power ajẹ́bidán mo fi ọwọ́ ẹ̀sọ̀ yà ajẹ́bidán confam òun lélẹ̀ àgómù máa ń power tẹ́ bá gbẹlura Jésù ọkọ̀ jọ ooo Jésù ọkọ̀ ìjọ mọ́mí àbíyín lè rè pé kí ni mo ṣe fún ẹ ṣo fẹ́ ṣe mí léṣe ni ẹni mi ìṣẹ́ léṣe ó ń dùn mọ́ mi mò ń gbádùn ẹ bá wá béèrè pé ṣé kí yọ wá gbọ́ máa yọ ibi tọ́rọ àwọn obìnrin wà nìyẹn àmọ́ kí ṣé máa yọ ọ́nù máa gbẹ̀yìn ẹ̀ ọlọ́run kú iṣẹ́ ọlọ́run dá nǹkan ẹ bá ń pọ́n lọ tóbi lọ́ba so bó ṣe jẹ́ nìyẹn máa power bákan náà yìí tẹ́ bá nílò oògùn diabetes tó wà pa tó mú yes láti iléeṣẹ́ TL Natural Aba iléeṣẹ́ tó ń ṣe lè náà ni tó confam tí ò ní àní nínú tó jẹ́ pé diabetes yẹn máa dohun gbàgbé iléeṣẹ́ TL Natural Aba gbogbo ẹ̀ tẹ́ bá nídìí àwọn product yẹn ẹ pè mí lórí WhatsApp nọ́mbà mi lẹ́wọ̀n lójú screen yìí máa fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Aba ẹ̀yin tẹ́ bá dẹ̀ pé yes àgúnmu máa power tọwọ́ Lady K yẹn gangan lẹ́fẹ́ ẹ pè mí máa tà fún yín mo tún ṣì láì another pack àgúnmu mo tún ṣì ní torí kò sígbà tó bá ti bá mi send àgbòjẹ̀dì ọ máa fi ti máa power sí mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀wọ̀n so ẹ̀yin tó bá yẹ pé tí máa power lẹ́ bá fẹ́ rà pápápá lọ́dọ̀ Lady K má tà fún yín iye tó ń ta Naija náà lèmi náà má tà fún yín o so bó ṣe jẹ́ nìyẹn now can I come back to Lady K's business this is my own business ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi kí mo ṣe fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta ó tutù ẹ ṣàánú mi ẹ wá ra aṣọ ó tutù ọdún wà ń tà ẹ wá ra aṣọ ó tutù ó dùn mọ́ mi bí mo ṣe ń pààrà post office ìṣẹ́jú tí mo lọ tí mo ń bọ̀ yẹn inú mi ń dùn ara mi gan já kí n máa jòkó sójú kan èkó péye ẹ wá ra ajá ẹjọ́ ẹ torí ọlọ ẹ̀yin dáàdì mi táwọn ọmọ mi bá láwọn ò raṣẹ yẹn wá raṣọ ẹ̀yin bàbá lálùbáríkà tí mi ò ní wá yín ti tẹ́ máa jẹ wọn ọmọdọ́jọ́ ogbó àtẹ̀yìn ìyá mi ẹ wá raṣọ gbogbo yín pátá aṣọ ọkùnrin wà mélòó mo fẹ́ display mi ò mọ èyí tó yẹ kí n display because èyí tó ohun táyé òun kẹ́hìndé èyí tó bá gbé èlé tí ẹ display lè mo láìkẹ ẹ̀yin lè má láìkẹ but ẹ bá pè mí pé Lady K mo fẹ́ wo aṣọ báyìí àjọ ṣe fídíò call màá wá bẹ̀rẹ̀ sí ní tu fún yín ọlọ́run gbọ́ tẹ bá fẹ́ ra méjì ẹ ra mẹ́rin ó ṣúọ̀ mo mọ àwọn customer tó ti patronize mi lẹ́ẹ̀márùn 5 times tí ó dẹ̀ ń ṣaṣọ kọ̀ọ̀kan kì í ṣe méjì lọ́ra ó dẹ̀ ti patronize mi more than 5 times ọjà mi dànù so ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo fẹ́ lédùmarè bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi rajà àbí gbogbo ẹ̀yin tẹ́ ti rajà ó dà gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ ti rajà tẹ́lẹ̀ àtẹ̀yìn dájú wọ́n ní ṣáṣọ oúnjẹ ni tí Lady K ṣáà ní a máa ra aṣọ ẹjọ́ má jẹ́ kí ṣẹ̀ṣẹ̀ máa wá sínú inbox yín pé àmọ́ mi ó tó jọ mẹ́ta ní báwọn wà kí ságẹ́yìn aṣọ láṣẹ Èdùmàrè aṣọ náà lọ ń wò òfin wò ó aṣọ tí wọ́n bá mi rajà mọ́ láwọn àdìrẹ mosquito and blouse wa gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ sọ́ra gbogbo ẹ̀yin tẹ́ lo size 18 size 20 I have your size gbogbo ẹ̀yin tẹ́ wà boxy dáadáa tẹ́ wá wọ aṣọ tẹ́ máa wọ̀ tó máa ṣe kíni tó máa dúró re lára yín ẹ pè mí any size aṣọ bí bá ṣe wù kẹ́ sọ́ra tó mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà size yín wà ń bí ẹ̀yin ò bá tún wá jẹ́yàn tí ò sọ́ra ẹ pè mí ẹ̀yin tún wá ga ẹ fit ẹ pè mí size yín wà ń bí tẹ́ bá ti rí size ẹ fọwọ́ rẹ́ mi nímú ẹ wá mi kọ̀kẹ́ wá fọwọ́ rẹ́ mi nímú size yín wà ń bí báyìí kò sí bẹ́ẹ̀ ṣe fit tó kò sí bẹ́ẹ̀ ṣe ga tó eléyìí yàtọ̀ sígbà tí wọ́n ní àwọn size kan ló wà kò sáwọn size kan lẹ̀ nísìn ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ bí iyanrìn size by size lóríṣiríṣi ẹ jọ̀ọ́ ẹ wá bá mi rajà tó bá dẹ̀ tó wá jẹ́ àwọn 3/4 summer tí ń bọ̀ as from next month ń sàn ti bọ́ sí summer ẹ tún polongo Africa díẹ̀ ìtawọ̀ ṣòkòtò ti tó àwọn 3/4 gown tẹ́lẹ̀ wọ̀ àwọn gown tẹ́lẹ̀ wọ̀ ní during the summer
tẹ́ máa fi polówó pé yes South Africa tá òyìnbó gan máa rí lára yín tó máa ní wow I love your dress mo ní wọn ẹ ṣàánú mi ẹ lè rà fáwọn ọ̀rẹ́ yín gan tó jó òyìnbó mo láwọn tẹ́ lè fi káńkò ẹ̀yin tẹ́ bá láwọn ọ̀rẹ́ òyìnbó tẹ́ fẹ́ bá wọn káńkò ẹ kàn sọ wípé ní ọ̀rẹ́ ẹ ṣe ìbò síra yín ìwọ wele kémi náà wele this is my African wears this is my country wears I'm sure she will love it so ẹ̀yin dáadé ẹ̀yin mọ́mí I have the ẹ̀yin dáadé dẹ́yìn náà bá fẹ́ ra agbádá ẹ mọ̀ pé àwọn òyìnbó máa like something like that àwa là mọ̀ yìí nǹkan ta ní láfíríkà they love our dress they love our culture they love our food òyìnbó they love so many things about us wọn kò jẹ́ pé skin wọn yẹn máa ń deceive wọn but òyìnbó bá like ó máa jẹ́ kó mọ̀ pé yes òun love everything nípa Africa so ẹ jọ̀ọ́ ẹ patronize Lady K jewelries wà purse wà spiritual items wà African food wà African food ó wà available gbogbo ẹ̀yin tẹ́ ní diabetes tó yẹ pé èlùbọ́ gẹ̀dẹ̀ lẹ máa ń jẹ èlùbọ́ wa ti dé lágbára Ọlọ́run wọ́n ti pè wá ti sanwó clearing so kọ́ wá deliver lókù so before this week runs out èlùbọ́ wa máa wọlé ó máa wọlé dé èlùbọ́ gẹ̀dẹ̀ tí ò ní mix tí ò dẹ̀ ní chemical kankan fún preserve kì í ṣe tó máa pẹ́lẹ́ tó máa rùn tí chemical tó ti fi preserve tó máa jẹ́ kó rùn no my èlùbọ́ is very fine gbogbo ìtata lọ àwọn tó rà gan wọ́n tún ti deposit sílẹ̀ pé Lady K àwọn like èlùbọ́ yẹn tó bá tún ti wà available so ẹ̀yin tẹ́ bá ti gbọ́ṣẹ́ ọjà mi ẹjọ́ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn mi ò lè dá ṣe mi ò lè dá jẹ mi ò lè dá wọ̀ ẹ patronize mi àwọn ọmọ tí yín náà ní ṣàṣetì ayé ò ní yọ yẹn nídológo àná ayé ò ní yín mú sí yín pé àwọn bó ṣe fẹ́ ṣe ojú wa ló máa ṣe ó máa tó kó gbà wọlé ẹjọ́ owó kọ́múlé láńtà ni mo fi ṣòwò kọ́múlé láńtà ni mo fi ṣòwò owó kọ́múlé láńtà ẹjọ́ ẹ ṣàánú ẹ má yẹ kọ́ mú mi jẹrà sórí láńtà ìyá mi alálùbáríkà kọ ìyá ìyọ̀ká mo ti gbúrò wọn ti pẹ́ ó ní Lady K báwo la ṣe fẹ́ sọ̀rọ̀ kọ́múlé láńtà ẹ̀ yìí abiyamọ ni màmá o abiyamọ she offer me a lot of money but mo reject ẹ̀ wọ́n ní kọ́múlé láńtà ló fi ṣòwò ó dá máa fún ẹ níye báyìí kó máa dá padà fún mi anytime mo ní màmí ẹ má worry I reject it so ẹ wá bá mi rajà o kí n lè rówó kọ́múlé láńtà san o ẹ wá bá mi rajà o kí n lè rówó kọ́múlé láńtà san o mo fẹ́ fi owó ọjà tí mo bá tà san kọ́múlé láńtà mi ìfẹ́ yáwó fi san kọ́múlé láńtà ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń support mi àwọn ọmọ yín ò ní ṣubú ire àti àánú Ọlọ́run á jẹ́ táwọn ọmọ yín náà dáàdì mi ẹ ti mọ̀ra yín thank you so much for always be there for me ẹ ṣé gan ni ẹ subscribe sí YouTube channel wa kẹ́tọ́ notification bell Yorùbá Nation no going back ire o.